látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ní Tùngbà FM 100. tó nínú ọlọ́run bá mẹ́rin wà ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè olórúkọ ńlá ọba tó rúkọ rẹ̀ tí o sì ní bàjẹ́ tẹ̀dá ayé kan ò sì lè rí orúkọ rẹ̀ bàjẹ́ ọlọ́run ọba tá a mọ̀ fi gbogbo ojoojúmọ́ gbogbo ayé gbogbo àsìkò gbogbo wákàtí pogorongo pò kìkì rẹ̀ ọlọ́run ìwọ náà ló tó nípò láti tẹ̀dá ayé kan ò sì ní bọ́ fi gagbága ìbà lónìí o ọba tó bá a ṣe lánàá tó fi dùn tó dán tó lọ́rùn ọba mi ó gbogbo délẹ̀ adúpẹ́ ọlọ́run ìrìnàjò tòní tún bẹ̀rẹ̀ náà rí tá a fún gbogbo lé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ó sì tún gba gbogbo lọ náà ni o gbogbo ọpẹ́ gbogbo ìgbogbo kó máa jẹ́ tiwọ nìkan adúpẹ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́lẹ̀ ṣe kẹ́ mọ́ gbádùn wa níkànnì Tùngbà 100.9 FM ẹ mọ̀ sí o adúpẹ́ bá a ṣe ń dúpẹ́ lọ́yìn láti ń dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdarí ìkànnì Tùngbà dé sínú Ibrahim sef ẹ mọ̀ ní wálẹ̀ bàbá tó dáa tó iṣu mbẹ́lẹ́bẹ̀ orí bùkátà fagbẹ́ òkú kan tàjùbọ̀ orí bùkátà fún níyàn àgbàdo tó ọ̀dànbọ̀ orí bùkátà fẹ́lẹ́kọ̀ mímọ̀ délé ayé báyìí mo bá di bùkátà ọlọ́run ìjìnlẹ̀ inú ìròyìn apá kìnní mọ̀mọ̀ rèé o láti kànnì Tùngbà 100.9 FM ẹ̀yẹ mi ò fapá kan fún according to kádàrá ó fada ọlọ́mọ fada fa lo ó yá gbéra. akójúmọ́ oníbi yóò dábàá tí wọ́n fa láti máa bọ́ kọ́ni Tùngbà 100.9 FM tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa òun ní tiwa ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí Ọláyẹmí Akanni tó ní àdúṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rí Ọláyẹmí. láti Ọlọ́run. according to kádàrá the punch lórúkọ ìwé ìròyìn tó wà níwájú. ìwé ìròyìn Nigerian Tribune náà wájú mi. ok abẹ̀rẹ̀ sí máa mú àwọn àkọlé tó sọdọ sínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní gbàgbàgbà ló bẹ lójú ìwé kìíní ìwé ìròyìn the punch tó wà níwájú mi níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé jẹ́jẹ́ mọ̀ pé nínú òbítíbitì àwọn ìpínlẹ̀ tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n mọ̀ gbòǹjò lórí ọ̀rọ̀ làásìgbò EndSARS tó rí kọjá ní ètò yẹ kó wọ́n gbé àwọn ìgbìmọ̀ kalẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ní àwọn ìpínlẹ̀ wọ́n ní wípé nínú àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n san owó rọ̀gùnrọ̀gùn fún àwọn tó dàbí ẹni pé wọ́n fara kááṣá tí ó yẹ kí wọ́n tọ́jú owó tí ìjọba ìpínlẹ̀ Èkó san lọ bí okòólénírínwó mílíọ̀nù náírà 420 million naira níbi tí àwọn ìgbìmọ̀ olùgbẹ́jọ́ lórílẹ̀‐èdè Nigeria Bar Association àwọn ìgbìmọ̀ agbẹjọ́rò wọ́n nàka àbùkù pé ìpínlẹ̀ Akwa Ibom ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ Benue kí ló dé tẹ̀sán owó tó yẹ kẹ́ ẹ san fún àwọn tó yẹ kẹ́ ẹ san owó fún. ẹ wo bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń jẹ́ kó di mọ̀ pé àwọn ó san owó àwọn ó gbìyànjú láti rí i pé àwọn san owó fún àwọn ìṣẹ̀dá tó fara káṣá. ẹ wo ìròyìn pọ̀ láàárẹ̀. nínú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní yẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune ànílòdì ayẹyẹ ọdún kan ìfẹ̀hónúhàn kan ọlọ́pàá àdìgbòlùjà SARS wọ́n máa wáyé lánàá yìí níbo ìpínlẹ̀ Èkó Àbújá Ìbàdàn Benin Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátá bó ṣe lọ làwọn kà sí ti gbọ̀nyìn mẹ́bẹ̀ẹ́ kó bẹ́ẹ̀ o fèsì ní tiwa. ẹ wo nínú ìwé ìròyìn ló mọ̀ wá láàárọ̀ ti tòní o ní ibi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí àwọn ajínigbé àwọn ṣùṣì mọ́mọ́ ìṣẹ̀dá wípé àwọn ènìyàn tó jẹ́ kí wọ́n tún jí gbé lẹ́nu lọ́lọ́ yìí ní ìpínlẹ̀ Niger wọ́n lọ bí àtúnjẹ́ arìnrìn-àjò wọ́n lọ bí 30 bẹ́ẹ̀ màálùú tí wọ́n tún jí kó kò ló ń kà ó. nínú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní àwọn 23 lọ́ṣetán o àní láti jáde sẹ́ẹ̀ dupò láti wà nínú àwọn tó máa jẹ́ ìgbìmọ̀ amúṣẹ́ṣe inú ẹgbẹ́ òṣèlú People Democratic Party níbo àní ibi ìpàdé àpérò gbogbogbò ẹgbẹ́ ọ̀hún tó kọlẹ̀kùn gbogbogbò ń bọ̀ lọ́nà. lórí ọ̀rọ̀ nípa ti oyè Islam jẹ́jẹ́ mọ̀ pé wọ́n ń jẹ́ kó di mọ̀ pé àgbáríjọ àwọn imam ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbéná wo ojú olúwo bẹ́ẹ̀ ní jẹ́ pé wọ́n kọ̀wé ẹ̀sùn sí àjọ DSS nígbà tí wọ́n jábọ̀ fún gómìnà Oyètọ́lá ẹ má yí kúrò ní Tùngbà
nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní lẹ́yìn ọdún kan àní lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní agbègbè lẹ́kì síbẹ̀ àti ìrẹ́bí kankan kó yọjú o ipò òun pàdánù ọmọ òun àbísẹ̀ wọ́n pa mọ̀lẹ́bí òun là ń sọ bẹ́ẹ̀ mínísítà Lai Mohammed ló sọ dímọ̀ lówùúrọ̀ tòní. nínú ìwé ìròyìn ló máa wà láàárọ̀ ti tòní o jẹ́jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ṣekú pani ní èyí tó jẹ́ pé lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn àjọ Nigerian Custom wọ́n jẹ́ kó di mímọ̀ pé tó àwọn ò mọwọ́ àwọn ò mẹsẹ̀ bó lè jẹ́ pé àwọn ẹbí ìṣẹ̀dá tó dolóògbé wọ́n sọ pé tó owó ìtanràn tí àwọn ń fẹ́ bílíọ̀nù 4 ó lé tó ń tolú 5 náírà òun làwọn ń fẹ́ lówó ìtanràn ẹ wo àwọn àjọ custom náà wọn mọ nǹkan kan pa ẹ̀. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní àní látàrí báwọn ẹ̀ṣọ́ elétò ààbò àwọn ọlọ́pàá bó ṣe fi tajú sí àwọn kan lójú lánàá ní agbègbè lẹ́kì ẹlẹ́nubodè lẹ́kì lọ́hùn ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní àǹjẹ̀kù rọrùn kó tán láwo ẹ̀tọ́ ń gbọ̀n wẹ́ẹ̀sì. ó lágbára o jẹ́jẹ́ mọ̀ pé ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Turkey wọ́n jẹ́ kó di mímọ̀ yẹn Turkish president ó ní pé ṣe rí àwọn agbésùnmọ̀mí tó dàbí ẹni pé wọ́n fẹ́ lọ́hùn lọ́wọ́ gbà sẹ́yìn àwọn tó jẹ́ pé wọ́n gbójú agan sóhun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n wá bó ní ṣúṣe kú bó lọ̀bẹ ṣe bẹ́ ẹ mọ́ yí kúrò ní tòun gbà. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní àwọn Afẹ́nifẹ́re wọ́n ti rọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ìlérí tẹ̀ ṣe àdéhùn tẹ̀ ṣe ẹjẹ́ ó wá sí ìmúṣẹ Afẹ́nifẹ́re ló sọ bẹ́ẹ̀ lówùúrọ̀ tòní. gbẹgbẹgbẹgbẹ ló tún wá nínú ìwé ìròyìn The Punch ojú ìwé kínní láàárọ̀ ti tòní níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ní ìpínlẹ̀ Kwara wọ́n lé àwọn akẹ́kọ̀ọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lé kúrò níléèwé àwọn 6 ni wọ́n sọ pé wọn ò láǹfààní àti ṣe ìdánwò látàrí wípé wọ́n wà màgòmágó báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ẹ mọ́ yí kúrò ní tòǹgbà. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlé aṣòfin ní ìpínlẹ̀ Kwara ọ̀nì ó ti rú àwọn ọ̀dọ́ lágbára ẹ̀rọ ìgbàlódé kódà ó fi ẹ̀rọ láptọ́ọ̀pù ìyẹn ẹ̀rọ agbélétan ìyẹn kọ̀ǹpútà agbélétan 100 ló fún wọn láti máa pé kí ni sẹ́ẹ̀ ẹ máa lò fúnra jíjà ara yín. nínú ìwé ìròyìn tó máa láàárọ̀ ti tòní o lójú ìwé 4 wọ ojú ìwé 5 ìwé ìròyìn ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé tó èyí ni bí bàbá Ìjẹ̀ṣà bí ó ṣe ru ẹjọ́ ọ̀ràn mọ́ra rẹ̀ lọ́rùn látàrí wípé ó pera rẹ̀ ní ọ̀rẹ́kùnrin ọmọdébìnrin náà tí ó jẹ́ wípé ó pàdánù ìbálé rẹ̀ pẹ̀lú ìṣàmúlò kọ́kọ́rọ́ tí wọ́n ní bàbá Ìjẹ̀ṣà lò. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ìpínlẹ̀ Jigawa sọdímọ̀ wípé àwọn ti yọ̀ǹda owó tí iye rẹ̀ tó 300 mílíọ̀nù náírà ó dín 9 ìyẹn fún igba àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú fún wọn nípínlẹ̀ ọ̀hún nínú ìròyìn tó jáde ló ti wọ́n dé. àwọn ẹgbẹ́ kan ló máa ń bá àwọn òbí àtàlágbàtọ́ sọ̀rọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní onígbà tá ń jẹ́ kó di mímọ̀ pé ẹjọ́ torí Ọlọ́run ẹ̀rọ máa ń ṣe ẹ má gbé àwọn ọmọ yín fò mọ́ ẹ jẹ́ kí wọ́n máa kẹ́ ètò ẹ̀kọ́ wọn kó máa lọ lẹ́sẹẹsẹ ní ṣísẹ̀ntẹ̀lé ọ̀rọ̀ double promotion wọ́n ní máa ń yọ lẹ̀ fọmọ lọ́pọ̀ gbà o. nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní lórí ọ̀rọ̀ ètò ààbò yìí tó ṣe ségesège ẹ ṣàmúlò ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ láti fi gbógun ti tèmi ní Pọ́ọ̀lù tèmi ní tàpólò lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá ń sọ bẹ́ẹ̀ Sultan ló sọ bẹ́ẹ̀ fáwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. àwọn ìjọ kan mọ̀rẹ́ o tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ kí ẹjọ́ torí Olódùmarè ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ gbájúmọ́ ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ yín láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó èdè girama láti girama lọ sí iléèwé gíga ẹ má fi ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ẹ má fi pa mí dé o ẹ má yí kó tó ń gbà. inú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní gómìnà ìpínlẹ̀ Kánò Ganduje ètò ìṣúná ọdún 2022 kó má ti gbé ka iwájú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún èlò owó tí rẹ̀ tó bílíọ̀nù lọ́nà 23 náírà lówó tó gbé ka
wájú láwọn ọmọ aṣòfin. látàrí ìwọ́de ní ètò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá wọn gbèrò rẹ̀ láti jẹ́ kó wáyé lánàá òde yìí ní àwọn ibi tí ó ti wáyé gbogbo jẹ́jẹ́ mọ̀ wípé ní ìrántí ayẹyẹ ọdún kan tí ìṣẹ̀lẹ̀ làásìgbò nípa ti ọ̀rọ̀ ensa tó wáyé ní tógèètì ní Lẹ́kì tógèètì jẹ́jẹ́ mọ̀ pé wọ́n jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ agbègbè làwọn ọlọ́pàá ti dí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n tún yọ àwọn oníròyìn wọ́n yọ wọn lẹ́nu látàrí pé wọ́n ń fọwọ́ òfin mú wọn ẹ má yí kúrò ní tòǹgbà ẹsẹ̀. nínú àkòrí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ó jẹ́ kó di mímọ̀ wọ́n ní ìṣẹ́ tó ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí fínra ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin wọn kó máa rí oyún he lójijì níbo ló ti ṣẹlẹ̀ tá à ń sọ bẹ́ẹ̀ kódà kọmíṣánná kan ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. lágbára o jẹ́jẹ́ mọ̀ pé àwọn àjọ àgùnbánirẹ̀ ló ń jẹ́ kó di mímọ̀ pé ẹ wò ó ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó mọ̀ báyìí o wípé wọ́n máa ń yọ̀ǹda àwọn olóyún àti àwọn obìnrin tó ti ládé lórí láti wà ní àkàtà ọkọ wọn nígbà tí wọ́n bá fẹ́ sìnrú ìlú àwọn àjọ àgùnbánirẹ̀ ló ń jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ ó wà ní ìròyìn láàárọ̀ yìí. kó tó di pé adókè lọ́rùn fún ti ìsàmáyẹyẹ ojú lágbàáyé tí wọ́n ṣe àmì rẹ̀ ọjọ́ di mímọ̀ wípé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àwọn èèyàn jẹ́ pé wọ́n jẹ àǹfààní àyẹ̀wò ojú fún ti ayẹyẹ àyẹ̀wò ojú ọ̀fẹ́ tó wáyé ní àgbáyé. tó ẹ jẹ́ àdókè lọ́hùn. tá a bá padà dé àmọ́ àgbọ̀n yẹn bẹ́ẹ̀ yóò mọ̀ tẹ̀síwájú. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ FM alára tó lára tó ń dàbí àrà ní gbogbo ìgbà àti kó request card wọlé níbí bá. gbogbo ẹ̀yin níjọ mọ́ṣáláṣí ẹ̀yin aláyẹyẹ òkú àgbà ìgbéyàwó ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ra káàdì ìkíni yín ní. Tùǹgbà 100.9 FM lówó tí ò gani lára. ẹ máa bọ̀ tààrà ní Tùǹgbà close ọ̀nàfọwọ́kàn estate ta olúwo Ṣàgámù road ní Ìkòròdú. tàbí kẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08077483701 08077483701. ẹ wá bá wa dòwò pọ̀ káfí tiwa gbé tiyín lárugẹ. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Tùǹgbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ilé ìjọ ń ṣíbẹ̀ ó tẹ̀síwájú. láti kọ́ ní Tùǹgbà 100.9 FM FVC tiwa ọ̀rẹ́ mi ẹ̀kàn ní o. bùkátà ọlọ́run. àti bọ́sì lùdò náà rí àtúngbọ̀dọ̀ pariwo òtútù mọ́ o. jẹ́gẹ́ mi bẹ̀rẹ̀ ìrìn àjò láti ojú ìwé kìíní wọ ojú ìwé kejì ìwé ìròyìn The Punch tó wà níwájú mi láàárọ̀ tuntun ni o. níbi táwọn àgbàpọ̀ tán ní pé ibi tí à ń lọ òmò ìbọn ibi tá à ń yà ló pọ̀ ibi tá à ń lọ òjìnà ibi tá à ń yà ló pọ̀ lójú ìwé kejì ìwé ìròyìn The Punch tí mo ti gbé bẹ̀rẹ̀ ìrìn àjò láàárọ̀ tuntun ni àwọn àgbàpọ̀ wọn ní wípé orí òní balẹ̀ kó mọ̀ yé nǹkan àìṣẹ̀lẹ̀ báyìí ní òdìtàn bí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹ̀ báyìí dandan ni kó dìtàn torí pé ọlọ́jọ́ mọ̀ ká ẹ̀dá ó sì mọ̀ fiyèsí ǹjẹ́ jẹ́ mọ̀ pé látàrí làásìgbò ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá à ní gbàgbé ní agbègbè Lẹ́kì ìyẹn tó ṣẹlẹ̀ ní ogúnjọ́ oṣù kẹwàá ọdún 2020 tó ṣe bẹ́ẹ̀ tó fọdún kan lánàá gbérégé o èyí ló fa sábà bíi
àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá tí wọ́n kó ara wọn jọ láti sọ pé àwọn ó ṣe ìwọ́de láti rántí àwọn akọni ọ̀dọ́ tó dàbí ẹni pé wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí wọ́n fi ẹ̀hónú wọn hàn pé tó àkọlù àwọn ọlọ́pàá dìgbòlùjà SARS pọ̀ lápọ̀jù wọ́n ń ṣekú pani lọ́nà àìtọ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọ̀dọ́ légbodò tó wá jẹ́ pé ẹni tó fààyè gba irúfẹ́ àwọn ìṣẹ̀dá tí wọ́n jẹ́ bíi gẹ́gẹ́ bíi èṣù kọkú tí wọ́n lọ rèé rojò ìbọn lé àwọn ọmọ ẹlọ́mọ lórí nígbà náà tó jẹ́ pé tó agbọ́n ìjọba ń sẹ́ ìkàmùdù àwọn ẹ̀ṣọ́ aláàbò ń sẹ́ ojú olóko ló wá rí kùdùkùdù nígbà náà tó jẹ́ pé ẹni tó fún wọn láǹfààní tó gbà wọ́n láàyè pé ó yẹ ìpaná ẹ̀yìn ìbọn pa wọ́n ṣe wọ́n ṣekúṣe kò sẹ́ni tó yọjú àṣé onínúure nìkan ló lè sọ pé mo ṣoore fún lágbájá wọn ò bí ìran ìkàrí kò jáde sí gbangba kó sọ pé òun lòún ṣerú ẹ̀ tó ọdún kan òun tó pé ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá wò ó pé sẹ́ọ̀ àní jẹ́ káwọn èèyàn bẹ́ẹ̀ yìí kí wọ́n lọ bẹ́ẹ̀ láì bu ọlá fún Ọlọ́run láyé wọn ẹ̀jẹ̀ àpọ̀nlé o ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń gbèrò yìí wọ́n ṣe lálàyé pé àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé dìde láti rí i wípé wọ́n rí sí ọ̀rọ̀ nípa àwọn tí ó jẹ́ pé àwọn àjọ SARS tí wọ́n gbẹ̀mí wọn nígbàkúgbà tí wọ́n pa wọ́n nípa ìfọ́nàfọ́nṣu oníkálukú wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ yọjú sí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ní gbogbo ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì jẹ́ pé wọ́n wò pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá tí ò jẹ̀bi tó jẹ́ pé agbára ìbọn àti àṣìlò ipò làwọn tó jẹ́ pé wọ́n gba ẹ̀mí àwọn aláìṣẹ̀ tí wọ́n fi gbàǹgbà náà jẹjẹ mọ̀ pé ládùúgbò gbogbo àwọn ìpínlẹ̀ tá a ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ṣe lálàyé pé ìpínlẹ̀ Èkó nìkan ló dàbí ẹni pé ó léwájú nínú àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé wọ́n rí ti àwọn ará ìlú tí ìyà ìtọ́ jẹ wọ́n rí ti wọn rò wọ́n ní pé ní owó rọ̀gùnrọ̀gùn tó lọ bí okòólénírínwó mílíọ̀nù náírà òun ní ìjọba ìpínlẹ̀ Èkó ló sọ fún àwọn ìṣẹ̀dá tó fara káṣá lákàtà àwọn àjọ SARS nígbà tí wọ́n ṣe àṣìlò ipò àti àṣìlò agbára wọn ẹ wo àwọn àjọ agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà Nigerian Bar Association wọ́n wá nàka àbùkù sí àwọn ìpínlẹ̀ kan pé kí ló wá dé ẹ ti dàgbà ẹ kì í ṣàròbó mọ́ kí ló wá dé ẹyẹ sọ̀rọ̀ ayédọ́mọ àgbékọ́rùn rẹ̀ inú oko ẹ má jẹ́ kí wọ́n ṣètúmọ̀ fà ní tẹ̀tẹ̀ ọgbọ́n mọ́ ìtọ́ tó yẹ kẹ́ ẹ ṣe kí ó dé tẹ̀ ṣe ìpínlẹ̀ Akwa Ibom wọ́n ní pé ẹ mìíràn jìgì ṣó tọ́ṣá ẹ̀yin náà ìpínlẹ̀ Ògùn kí ló fa sábà bí ẹ̀ tẹ̀sán gá tẹ̀sán go ìpínlẹ̀ Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ẹ̀yin náà tún ṣe bẹ́ẹ̀ ẹ wá ń fara wé ìpínlẹ̀ Benue owó tó yẹ kẹ́ ẹ san ẹ kùnà ẹ san ó kù díẹ̀ káàtó ẹ wo àwọn àjọ agbẹjọ́rò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń jẹ́ kó dimọ̀ pé tó ìpínlẹ̀ Èkó kudos to you bunches of appreciations goes to you ní ìrántí ọdún kan yìí ẹ wo ròyìn pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ni wọ́n tún sọ̀rọ̀ níbẹ̀ àmọ̀ká sí létí o. lójú ìwé kẹrin mo ti máa bẹ̀rẹ̀ àjò mi lówùrọ̀ ọ̀tọ̀ nìyẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùrọ̀ ọ̀tọ̀ ní àní ibi bùkátà ọlọ́run tí ń bọ̀ ni wọ́n ti padà sí ìyẹn lórí ti ìwọ́de ìfẹ̀hónúhàn àní ìrántí ìyẹn ti ìwọ́de ìtakò àwọn ọlọ́pàá àwọn adìgbòlùjà SARS tó pọ̀ ọdún kan lánàá yìí lè tí ó wáyé ní pàtàkì jùlọ lè tí ó wáyé ní ìlú Èkó ìyẹn ní agbèyẹ ẹnubodè Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó lánàá yìí níbi tí àwọn tó ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ti tò lọ́wọ́wọ́ pẹ̀lú ọkọ̀ kódà ní ìwọ́wọ́wọ́ ni wọ́n tò ní agbègbè ọ̀hún nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde lánàá yìí láti fi sàmì ayẹ ọdún kan ọ̀hún lè tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀ ní tóógèètì yẹn ní ẹnu ìbodè yẹn ní Lẹ́kì nípínlẹ̀ Èkó kódà àwọn tó jẹ́ àwọn ọlọ́pàá àwọn ìṣòlétò àbòdò ọlọ́kùn òjọ̀kan lọ́kùnbalẹ̀ síbẹ̀ bíbà pẹ̀lú ọkọ̀ àti àwọn tó jẹ́ pé wọn àmúṣẹgbára wọn lọ́lọ́kùn òjọ̀kan wọn jẹ́ kó dímọ̀ ní pé ní nǹkan bíi aago 6 òwúrọ̀ àná ni jẹ́ kó dímọ̀ wípé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn kódà wọn ni wọ́n fọwọ́ ṣìkún òfin mú ẹni méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lára wọn lẹ́ni tó jẹ́ akọ̀ròyìn torúkọ rẹ̀ jẹ́ Bísọ́lá Aláwọ̀dé wọ́n sọ náà ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kódà àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ àní tí wọ́n ṣètò ìwọ́de ọ̀hún láyé fún ìrántí ẹ̀yẹ ti ọdún kan ilé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ láti ké gbàjarè sẹ́yìn pé àfẹ́ ìṣìwàwù àwọn ọlọ́pàá àdìgbòlùjà SARS mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìwà tó ń wù títò pẹ̀lú bẹ́ẹ̀ ìṣàmúlẹ̀èdè Nàìjíríà ní ìṣekúṣe wọn ni lára àwọn ẹni tó jẹ́ gbajúgbajà nínú àwọn tó jẹ́ pé wọ́n kọrin tàkásífẹ̀ orúkọ rẹ̀ wọ́n dé Fọlárìn Fálànà tọ́pọ̀ ẹ̀mọ̀ ti vas kódà aláwàdà kẹ́ríkẹ́rí wọ́n pè ní macaroni wọ́n ló pẹ̀lú náà tó jẹ́ pé wọ́n lúwájú fún àwọn tó jẹ́ pé wọ́n ṣe ìwọ́de ọ̀hún fún ìrántí kan kódà wọ́n jẹ́ kó dímọ̀ pé nínú ọkọ̀ ni wọ́n ti ṣe ìwọ́de wọn o pẹ̀lú ṣe àfihàn àkọlé gbogbo tó ti pẹ́ pátápátá láti inú ọkọ̀ láti ṣe ní nǹkan bíi aago 8 òwúrọ̀ àná kódà wọ́n jẹ́ kó dímọ̀ wípé
àádọ́jọ ìyẹn ọkọ̀ ni ó jẹ́ wípé ó tò lọ́wọ́ wọ́ tẹ̀lé lánàá tó fi mọ́ alùpùpù pẹ̀lú bó ṣe tọ́nà lẹ̀ yán ó sì dún yan láti fún wọn dájú pé lóòótọ́ àwọn nídìí pàtàkì táwọn fi ń ṣe irú eléyìí kódà wọn kò ṣàìsọ́ nímọ̀ wípé fún àìmọye wákàtí nírúfẹ́ ìṣẹ̀lẹ̀ fi ṣẹ̀ ní agbègbè òun ní ìlú Lẹ́kì tí wọ́n ti fi ìfẹ̀hónúhàn láti ṣí ní ìrántí kódà pẹ̀lú orin lọ́lọ́kùn ìjọ̀kan tí wọ́n kọ pé end SARS end SWAT end police brutality gbogbo ẹ̀ pátá wọn ló pẹ̀lú nínú orin tí wọ́n kọ lọ́nà tó sì ń lòlù sí tọ́yọ̀ sí ìtẹ́tí tí wọ́n gbọ́ kódà kò ṣàìfi ọ̀rọ̀ síta lọ́lọ́pọ̀ ìjọ̀kan fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lára ẹ̀ ní wípé ẹ yọ̀ǹda àwọn tó jẹ́ pé ẹ ti mú sínú àhámọ́ láti ọdún tó kọjá ní orúkọ end SARS lórúkọ wípé ẹ jẹ́ kí àwọn ọlọ́pàá dìgbòlùjà SARS lóríṣìíwá wọn ẹni fún wọn là fẹ́ wọn mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àwọn kan mìíràn tó yẹ pé ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fẹ́ látọwọ́ wọn fún òmìnira àti ìgbẹ̀yìngbádùn àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀ pápátá ni wọ́n ṣe àmúlò àǹfààní ìwọ́de ìfẹ̀hónúhàn takàn ọlọ́pàá dìgbòlùjà SARS ayédúkọ rẹ̀ léyìí tí wọ́n ṣe lánàá tọ́ni ẹ wo àyà ti bẹ́lẹ̀ nìyẹn ó ti gbéró ti pọ́dún kan lánàá lọ́dọ̀ káwọn ṣe ìrántí káwọn sì ṣayẹyẹ rẹ̀ wípé àdísẹ̀ síbẹ̀ àwọn ibi tó kù sí ìjọba tó ti jọba ẹni pé ẹ̀ ń jẹ àwọn aráàlú níyà lọ́nà kan bí kejì gbogbo ẹ̀ pátá làwọn fẹ́ kí ẹ bá àwọn bojú wò gbogbo ẹ̀ lọ ṣàmúlò lánàá láti lè jẹ́ kí ìjọba kó gbọ́ ohun aráàlú pẹ̀lú láti jẹ́ káwọn aráàlú túbọ̀ gbé ìgbé ayé òmìnira ìgbé ayé àlàáfíà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tọ́ àtẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ láǹfààní sí tó jẹ́ lẹ́tọ̀ọ́ láǹfààní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí ìgbà yìí gbádùn ẹ wo ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹ́ lójú bẹ́ẹ̀ lọ ò jáǹtì rẹ̀ lówùrọ̀ tòní ṣùgbọ́n fẹ́ẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ojú ìkẹrẹ́ ní ká ẹ lọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá pàdé. Ọlẹ́mí Àkànní kátà Ọlọ́run o ọpọlọ rẹ ò ní jọba àṣẹwà àní sọ kíkúrò lọ́rọ̀ o àṣẹwà alágbàdà mi tó lórí lójú kan náà mi àníwà bẹ́ẹ̀ ni Yorùbá wa tó tẹ̀síwájú wọn ní pé tó bá jọ ní jágbé wọn pé pàlójọ pósí bẹ́ẹ̀ ni tàdípẹ́nà kúkọ́ òjòmí alábàáhùn nínú ìrìn àjò mi tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ EndSARS now tó jẹ́ pé wọ́n ṣe ìwọ́de rẹ̀ lọ́dún tó kọjá ní tó jẹ́ pé wọ́n ṣe ìrántí rẹ̀ ní ọdún yìí tó dàbí ẹni wípé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀pọ̀ ìṣẹ̀dá fi ń wò láwùjọ ni o ẹ wò ní orí ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ní pé kí wọ́n máa rí sí ọ̀rọ̀ dídá padà owó tó tọ́ àti ẹ̀tọ́ tó yẹ fún aráàlú tí àwọn ọlọ́pàá SARS tí wọ́n ṣe ní ṣìbáṣìbò nígbà náà tí wọ́n ṣe agbára wọn ipò wọn lò àwọn àgbà bọ̀ wọ́n ní pé ẹni bá bímọ ràn báyìí ò ní pọ́n o kí ló fa sábàbí àṣàmọ̀ láti fi ṣègbè lẹ́yìn ìròyìn ọ̀hún tí mo fẹ́ fìtì bàyè o níbi tí ní ìpínlẹ̀ Akwa Ibom àti ní ìpínlẹ̀ Benue ibẹ̀ ni àwọn alẹ́nu lọ́rọ̀ kọ̀ọ̀kan ti ń jẹ́ kó di mímọ̀ ní pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Akwa Ibom o ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí alága fún àwọn ìgbìmọ̀ ọ̀hún tó jẹ́ the chairman of the panel àwọn ìgbìmọ̀ tó ń gbọ́ ti aráàlú lórí iṣẹ́ bí ọṣẹ́ àti làásìgbò tí àwọn ọlọ́pàá SARS tí wọ́n kó àwọn aráàlú sí ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí alága rẹ̀ ló jẹ́ kó dímọ̀ pé ẹ wo ṣèbí gbèsè ọ̀ràn tó dàbí ẹni pé àwọn àjọ SARS ọ̀hún tí wọ́n jẹ ìbóyè òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ni wọ́n ọrùn ìjọba àpapọ̀ náà ni wọ́n san sí ìpínlẹ̀ mọ́yọ́ra ẹlẹ́nu ìjọba àpapọ̀ ni wọ́n tan gbèsè ẹni bá bímọ ọ̀ràn nípọn gbó gbèsè ọ̀hún tó jẹ́ pé wọ́n jẹ kì í ṣe ẹjọ́ ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ ni ó tan gbogbo ọ̀ràn wọn o torí náà ń kọ́ gẹ́gẹ́ bí tó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí alága fún àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom tó sì jẹ́ ẹni amòfin agbẹjọ́rò àgbà Justice Iviok Okana òun ló ń jẹ́ kọ́rọ̀ yìí kó di mímọ̀ bẹ́ẹ̀ tó ṣíyànnà náà rẹ̀ tó gbogbo làásìgbò tí àwọn àjọ SARS tó jẹ́ wípé nígbà ayé wọn gbogbo wàhálà tí wọ́n dálẹ̀ ìjọba àpapọ̀ òní ò tán o bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ṣe tún rí o ní ìpínlẹ̀ Benue níbi tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà adájọ́ àti amòfin àgbà ní ìpínlẹ̀ ọ̀hún ń sọ nípa the Attorney General and the Commissioner for Justice ní ìpínlẹ̀ Benue Michael Gusa ni wọ́n pe orúkọ tiwọn o àwọn tiẹ̀ tó ń fi ìwé òsín ṣe ìgbèlẹ́yìn ọ̀rọ̀ tiwọn o wọ́n ní gbogbo tí ó dàbí ẹni wípé ìgbèsè tí àwọn èèyàn ìjẹ́lẹ̀ ó lé ní ọ̀ọ́dúnrún mílíọ̀nù 300 million wọ́n ló lé dáadáa wọ́n nítorí náà ká má tanra wa jẹ gbèsè yìí kì í ṣe ti ọrùn ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ ló lẹ́tọ̀ọ́ láti san o nítorí pé ẹni bá bímọ ràn òun ní pọ́n ká má tanra wa jẹ o. ẹ wo ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n máa ń sọ̀rọ̀ kò sẹ́ńtà fún lọ́kọ́ tí ò ní roko sọ́dọ̀ ara rẹ̀ o lẹ́yìn ìgbà tí àwọn àjọ Nigerian Bar Association tán ti kàn wọ́n lábùkù wọ́n wá ní kì í ṣẹjọ́ àwọn wọ́n ní pé àwọn mọ̀ tiẹ̀ ti gbogbo àbábọ̀ èsì àwọn ti fi ránṣẹ́ sílùú Àbújá wọ́n ní èsì làwọn retí látọ̀hún káwọn lè san owó tó tọ́
àti tó yẹ fún àwọn aráàlú gẹ́gẹ́ bí o tí wọ́n gbìyànjú láti sọ bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn àwọn náà ń jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo àwọn ò tí ì sanwó fún àwọn ìṣẹ̀dá tí àwọn ọlọ́pàá ṣe ní ṣìbáṣìbò ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n dídán àwọn ò sanwó náà o nítorí pé àwọn ọmọ ìtọ́ dáadáa ìròyìn tó mà dùrọ̀ gbà yìí kìíní ká ó mọ̀ pọ̀ nílùú Àbújá àwọn jẹ́ kó di mímọ̀ pé 140 mílíọ̀nù ní owó tí ó jẹ́ pé owó tanràn tí àwọn mọ̀ pé àwọn òkùnkùn san behalf of ìjọba àpapọ̀ fún àwọn tó dàbí ẹni pé àwọn ọlọ́pàá adigunjalè SARS tí wọ́n ṣe ní ṣìbáṣìbò ẹ wo ojú ìwé kejì ló wà o ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní. bùkátà ọlọ́run o ojú ìwé kẹrin mokúṣì wà yẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde àní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ti ṣàlàyé o àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń fọ òṣìkún òfin mú lánàá òde wọn ni kì í ṣe àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn tó jẹ́ pé wọ́n ṣe ní wọ́rọ́wọ́ àti ní ìbámu pẹ̀lú òfin onírọ́ o àwọn kọ́ làwọn fọ òṣìkún òfin mú bí kò ṣe àwọn alárìn kéré tó fẹ́ já ìwé ìjọ̀gbà láti ṣiṣẹ́ láabi láti ṣàmúlò rẹ̀ láti tún fi da òfin rú lórí ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ Èkó ọ̀sán náà ọ̀rọ̀ tó fi léde wọ́n ní àwọn mẹ́wàá mú táwọn fọ òṣìkún òfin mú nìyẹn ní ìpínlẹ̀ Èkó wọ́n ní àwọn ni wọ́n jẹ́ àwọn tó pé wọ́n ta ṣàìgẹ̀rẹ̀ ìsófin tó ní ṣe pẹ̀lú àdéhùn tó ní ṣe pẹ̀lú àwọn tó pé wọ́n ṣe àgbékalẹ̀ ìfẹ̀hónúhàn nírántí ìyẹn ọdún títako ìyẹn ìwà kò tọ́ àwọn ọlọ́pàá Adigunjalè SARS lè jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ látọdún tó kọjá pẹ̀lú tó pé ọdún kan ní àná òde yìí ọlọ́pàá yẹn kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó mo sọ nípa Akeem Odùmọ̀sù ó ṣàlàyé odòkódà nínú àwọn táwọn fọwọ́ ṣìkún òfin mú kọ́ńdé akọ̀ròyìn ìdórúkọ ìjẹ́ Bísọ́lá Aláwọ̀dé ó dẹ̀ kò sí ohun tó fà á táwọn fi mú kò ju wípé ó kò lè ṣe àfihàn irú èèyàn tóun jẹ́ ó yá báwo ló ṣe oníròyìn ní ẹ̀ lòótọ́ ṣe àfihàn bóníròyìn ní kò ní ìdánimọ̀ kankan lọ́wọ́ wọ́n ní ìdíní ẹ̀hún táwọn fi mú pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀ táwọn fọwọ́ ṣìkún òfin mú wọ́n ti ṣe pàwọn dédé mẹ́nikẹ́ni o bí kò ṣe àwọn tó ta ṣẹ̀gẹ̀rẹ̀ sófin àti ìlànà níbàámu nítorí pé àwọn ti jọ forí okò ṣọ́ọ̀dún rẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n ṣe àgbékalẹ̀ àtàwọn tó jẹ́ bí adarí àwọn tó fẹ́ ṣe ìfònúhàn ọ̀hún náà tó fi léde ó ṣàlàyé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ọmú ló jẹ́ pé pẹ̀lú ohun ìjà olóró ló wà lọ́wọ́ wọn kódà àdá láàmú wó pẹ̀lú tó jẹ́ pé àwọn fi mú àwọn tí àwọn fọwọ́ ṣìkún òfin mú láàánú òde yìí ó ní nígbà tó dé kọ bíi aago 10 òwúrọ̀ òun gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun pẹ̀lú tó jẹ́ ọ̀kan náà wọn adarí ìyẹn tí wọ́n tukọ̀ pẹ̀lú jẹ́ bí adarí fáwọn tẹ́ pé wọ́n ṣe ìfẹ̀hónúhàn náà lóde yìí ó dárúkọ rẹ̀ gan ó ní Tọ́pẹ́ lórúkọ ẹ̀ jẹ́ ó nígbà tó ń pè ní ìkọ̀ bí aago 10 ní èní ọjọ́ iṣẹ́ àwọn tí ohun táwọn máa ṣe àwọn tí kúrò ń bẹ́ o àwọn tẹ́ bá torí pọ́n rìn gbèrègbè kiri lágbègbè òun kì í ṣe lára àwọn o torí pé kí ni ọjọ́ iṣẹ́ lè nìjẹ́ kò ṣe má ṣe fún àwọn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó àtẹ́tọ́ pé ó ní ìfarajì àti ìfẹ́ àwa nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtẹ́tọ́ jẹ́ pé à ń jà fún ọ̀kan ṣoṣo orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kò ṣe má ṣe ó ní ìdí pàtàkì àwọn ti ṣe ọjọ́ iṣẹ́ lè ní àwọn gbọ́dọ̀ lọ sí ẹnu iṣẹ́ àwọn ìdí rẹ̀ àwọn tí táwọn máa ṣe láàrin aago 6 sí aago 10 àwọn dẹ̀ ti kúrò bẹ́ẹ̀ ní báyìí o ẹnikẹ́ni tẹ́ bá torí pé ó nìrè gbèrègbè kì í ṣe ara wọn o àwọn táwọn jọ gbìmọ̀ táwọn jọ ṣètò pé àwọn máa ṣe fọ̀ náà àwọn ti lọ àwọn ti kúrò bẹ́ẹ̀ kódà Adémọ́sù kò ṣàìfikún Odùmọ̀sù kò ṣàìfikún ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ lọ́lọ́kanjọ̀kan láti rí i pé wọ́n túbọ̀ fi ẹsẹ̀ ètò ààbò múlẹ̀ lánàá láti rí i pé sẹ́ àdáwọn oníwà jàǹdùkú wọn jà gbà mọ́ àwọn tó ṣèwọ́de ọ̀hún lọ́wọ́ láti ṣe láabi ọ̀hún ẹ wo ọ̀nà bó ṣe jẹ́rìí tá a fi mú àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn fọwọ́ ṣe kò ṣàìsọ o wípé àwọn ti yọ̀ǹda akọ̀ròyìn ọ̀hún o lẹ́yìn wákàtí díẹ̀ àwọn ti ní kó yàn kó máa kó la kókò ní àkàtà wọn kí ó máa lọ ẹ fẹ́ rí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹrin ló wà ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá pàdé. ní ẹjọ́ ń ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú olórí ìjìnlẹ̀ nínú ìròyìn láti kan ní Tùngbà 100.9 FM ẹ jẹ́ àdókè lọ́nà tá a bá dé ìròyìn ń tẹ̀síwájú. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. bàbá Ìjìnlẹ̀ inú ọ̀gá ẹ má wúkọ́ sí wa lójú o wúkọ́ sínú apá rẹ̀ tí o kákò pẹ̀lú bí àrùn kòrónà yìí ṣe wà káàkiri ó yẹ kí o fọwọ́ rẹ fún ìṣẹ́jú akànógún pẹ̀lú ọṣẹ àti omi tó ń ṣàn kí o bá lè jìnnà sí àrùn kòrónà ó sì lè lo nǹkan ìfọwọ́ tí a fi ọtí ṣe tá à ń pè ní hand sanitizer àbí o jẹ́ kí n rọra wá àga mìíràn jókòó sí kí n bá lè jìnnà sí ọ dáadáa. ẹ jọ̀ọ́ kí ni ẹ̀yin lẹ oúnjẹ fún mi ni ẹ fi mi lẹ dákun. ọ̀gá má bínú ó dára ká máa sọ irú ọ̀rọ̀ báyìí fún ara wa dáadáa ká bá lè dáàbò bo ara wa nípa àrùn kòrónà yìí. ṣe ojúṣe rẹ láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn kòrónà má lọ sí ibi tí èrò bá pọ̀ jù kí o sì fi ìwọ̀n ẹsẹ̀ bàtà 6 sí ìwọ àti àwọn ẹni yòókù fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ àti omi tó ń ṣàn nígbà gbogbo
má sì fi ọwọ́ kan ojú imú tàbí ẹnu rẹ tí o kò bá tí ì fọwọ́ rẹ. ojúṣe gbogbo wa ní ṣe fún ara rẹ kò sì ṣe fáwọn yòókù. ọ̀rọ̀ àmọ̀ràn rèé láti iléeṣẹ́ rédíò Tùǹgbá 100.9 FM. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú. láti kọ́ ní Tùǹgbá 100.9 FM ẹ̀fíìsì ní tiwa. àwọn àgbàgbọ́ wọn ní pé bójú bá ń ṣe pé báyìí. ayé fún wọn náà kì í ṣe fún méjì ẹ̀ jẹ́ kí wọ́n kọ́ ohun tó ń ṣe kò dáa. ojú ìwé kẹrìnlélógún ìwé ìròyìn The Punch tó wà níwájú mi láàárọ̀ ti tòní. ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo sáré gbà lọ ní pápápá jẹjẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ agbáradì ìrọ́kẹ̀kẹ̀ ìfinijoyè ní èyí tó jẹ́ kó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí níbi tí àwọn àgbààgbà ìmáàmù lọ́lọ́kan òjọ̀kan ní apá gúúsù ilẹ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí ilẹ̀ kóòtù òjìrì wọ́n gbé kó ara wọn jọ tí wọ́n fi nínú fi kùn lukùn tí wọ́n wí pé ọ̀rọ̀ yìí ìgbésẹ̀ tí ó dàbí ẹni pé ọ̀kan lára àwọn orí adé tá a ní nílẹ̀ kóòtù òjìrì tó ń gbé yìí ó kù díẹ̀ káàtó ẹjẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ o ǹjẹ́ bó lọ̀rọ̀ ń ṣe ṣẹlẹ̀ àwọn League of Imam ní ìyẹn afas ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Edo àti ní ìpínlẹ̀ Delta ní àná òde yìí ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ nígbà tí wọ́n gba ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń sọ̀rọ̀ nípa gómìnà Adégbóyèga Oyètọ́lá tí wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ pé tó bàbá kẹ́ẹ̀pẹ́ o gómìnà wa ẹsẹ̀lẹ́ǹsì sá o ẹ̀mí yóò mọ̀ ṣe púpọ̀ rẹ̀ ẹ̀mí yóò ṣe púpọ̀ àṣeyọrí lórí ìtẹ́wà gẹ́gẹ́ bí gómìnà kíní kan là ń fẹ́ lọ́dọ̀ yín o mẹ́sà gómìnà gómìnà jókòó dáadáa wọ́n ní kíni o níbi tí ẹni tí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn àgbààgbà ìmáàmù yìí tó jẹ́ ìyẹn ṣífì ìmáàmù ti ìpínlẹ̀ Èkìtì Alhaji Jamiu Kéwúlérè tí wọ́n ti gbẹnu àwọn ìjókòó sọ̀rọ̀ pé tó bàbá wa dáadáa ẹ ní mo sì bànújẹ́ òní kan yín kíní kan tó ń ṣẹlẹ̀ báyìí òun náà ní ìgbésẹ̀ tí ọ̀kan lára àwọn ládéládé ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílẹ̀ kóòtù òjìrì ti ń gbé ìjẹta lóluwà rẹ o wọ́n ní kì í ṣẹni méjì bí ìbá ṣe kábíyèsí wa Ọba Abdulrasheed Àkànbí Adéwálé Olúwo ti ìlú Ìwó látàrí ìgbésẹ̀ tí wọ́n gbé tán fẹ́ fi ẹnìkan jẹ́ oyè pàtàkì tí ó máa jẹ́ gẹ́gẹ́ bí olórí fáwọn àjọ mùsùlùmí nílẹ̀ kóòtù òjìrì kò ní lè ṣẹlẹ̀ báwọn Grand Mufti of Yorùbá land oyè pọ̀ jù fẹ́ni tí wọ́n fẹ́ fi jẹ́ àti pé ǹjẹ́ wọ́n tọ́ láti fẹ́ náà joyè bàbá wa gómìnà afẹ́kẹ́ tètè yá bá kábíyèsí wọ̀ kẹ́ bá a sọ fún kábíyèsí pé wọ́n lẹ́tọ̀ọ́ àti fẹ́ ní joyè ẹ̀wọ̀n lẹ́tọ̀ọ́ àti fi yẹn jẹ́rù yìí bẹ́ẹ̀ àmọ́ bá títí ń tó bọ́lá wọn bá mi ti ń bá wá sí ti ń dà láwọn àgbààgbà ìmáàmù yìí kórìjọ tí wọ́n ń sọ fún gómìnà lánàá òde nígbà tí wọ́n lọ rèé ṣe ẹ̀ ńlẹ́ bàbá kẹ́ẹ̀pẹ́ o kí gòbíà tó dégbò báyìí onígbàmbé là á ké sí èyí tí oníwò ń ṣe yìí ó kù díẹ̀ káàtó bàbá àwọn bẹni à ń rọ̀ yín gẹ́gẹ́ bí gómìnà àsìkò yín ò ní dàrú kó sì mọ́ kébí eku ẹ yóò mọ kébí ẹyẹ àwọn bẹni ọmọ yóò mọ fọ̀n bí èèyàn ẹ tètè yá bá a sọ fún kábíyèsí wa ọba alápọ̀nlé ní kábíyèsí ọba Abdulrasheed Adéwálé Àkànbí Olúwo ti ìlú Ìwó ẹni tó wọ́n ti mú jọ àbí náà fẹ́ fẹ́ ń tọ́ ń joyè wọ́n lẹ́tọ̀ọ́ sí fa àti pé gbogbo ìrọ́kẹ̀kẹ̀ pé olúwa rẹ̀ ó joyè ẹni ẹ̀ tí ń korúkọ rẹ̀ ní Sheikh Daud Mọ̀lásán ẹ sọ fún wọn pé oyè tí wọ́n fẹ́ fi wọ́n jẹ gẹ́gẹ́ bí Grand Mufti of Yorùbá land nínú àjọ mùsùlùmí kò tọ́ sí kankan nu wọn láti ẹ̀ ti sọ pé wọ́n dàrú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tọ́ ń ta ní ẹ sọ fún nínú gómìnà wa ẹ ṣeun bàbá kẹ́ẹ̀pẹ́ ẹ wo àná òde yìí lọ́bí sí gómìnà Oyètọ́lá nípínlẹ̀ Ọ̀ṣun ojú ìwé kẹrìnlélógún lọ́mọ wa o according to Kádàrá The Punch lórúkọ ìwé ìròyìn ọ̀hún. ìṣẹ̀ṣẹ̀ làgbà lóòótọ́. àbí o. àwọn máàmù tó pòwe títí wọ́n tó pòwe wípé kọ́ má daṣọ orú ẹ̀ ṣòro. àbí o. olùdẹ̀rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ no ṣàmúlò ọ̀rọ̀ Yorùbá ni o ṣàmúlò ọ̀rọ̀ Yorùbá ni o àwọn ìmáàmù ẹ̀ sọ̀rọ̀ nípa ojú ìwé kẹjọ ọmọ wa àyẹ̀wò Nàìjíríà Tribune tó jáde lówùúrọ̀ tòní lọ́wọ́sàlẹ̀ ìgbẹ̀rẹ̀ mọ́ wa níbi táwọn gómìnà òdìbòyàn nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party tó ti ṣèpàdé lánàá nílùú Àbújá láti bójú wòye wò ó sẹ́ẹ̀ lórí ìgbáradì wọn lórí ìpàdé àpérò gbogbogbò ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó máa wáyé ní ìparí oṣù kẹwàá táwa tó máa wáyé ní ọjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀
láàrin ọgbọ̀njọ́ àti ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù yìí wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n lédè wọn ní èdè pàtàkì táwọn fi jókòó ní wípé àwọn fẹ́ gbọ́ àbájáde àti wípé níbo gan làwọn ìgbìmọ̀ tó jẹ́ pé wọ́n rí sí ìgbáradì lórí ti ìpàdé àpérò gbogbo ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbo ni wọ́n bá ṣe dé níbo gan ni wọ́n bó ní ìkíni èròǹgbà wà àti pé kí ni àwọn nǹkan tó kù tó lè jẹ́ wípé ó lè túmọ̀ àwọn ṣe àṣeyọrí àti pé èròǹgbà àwọn gangan láti ṣe ìpàdé àpérò ọ̀hún láti lè jẹ́ kó wá sí ìmúṣẹ níbo gan lẹ bá ṣe dé wọ́n ní ìdí pàtàkì rẹ̀ tí àwọn fi jókòó ṣe ìpàdé ọ̀hún lánàá nílùú Àbújá ẹni tó jẹ́ ìpàdé ọ̀hún tó pé ó wáyé ní Akwa Ibom yẹn ní ibùdó àwọn gómìnà tó wà níbẹ̀ ní Azokoro níbẹ̀ ni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party àti àwọn tó jẹ́ gómìnà ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Sokoto mo sọ nípa Aminu Tambuwa òun ló ti ṣe aṣọ lójú ọ̀rọ̀ ìlànà nígbà tó ń bá oníròyìn sọ̀rọ̀ ní kété tí wọ́n parí ìròyìn ọ̀hún ó sọ náà ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wo gbogbo ètò pàtàkì ló ti tó láti rí pé gbogbo ẹ̀ lọ ní ìrọ̀wọ́ rọ̀ṣẹ̀ láìsí kọ́míkọ́ ọ̀kan nínú kódà ó sọ náà ọ̀rọ̀ rẹ̀ ó ní ìpàdé àpéjọpọ̀ ọ̀hún lè tún jẹ́ pé a ti ṣe àṣọdúnjẹ́ àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe tuntun fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party táwọn bá sọ pé gbogbo ẹ̀ pátápátá ìpòjókòó àwọn yìí olódálé lórí o kò jà tó tẹ̀síwájú náà rẹ̀ nígbà tó ń ṣàlàyé náà rẹ̀ nígbà tí ó jẹ́ pé àwọn tó ń ṣe ìgbìmọ̀ àti àkóso bí ètò ọ̀hún ṣe máa wáyé ìpàdé àpérò pẹ̀lú tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Adamawa Mọ́sánúpamọ́dún Umaru Fintiri ó sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ṣe àlàyé lọ́kọ̀ọ̀kan ìjẹ́jọ́ ní ẹ̀wọ̀ nípa ìfẹ́ olùgbàlà pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ó náà mọ̀ wípé àwọn máa àbájáde ìpàdé àpérò ọ̀hún ó náà máa so èso rere tí èròǹgbà táwọn sì ń fẹ́ tó máa wá sí ìmúṣẹ oníkódà lẹ́yìn ìpàdé àpérò ọ̀hún ó ní ìfẹ́ tó ti sì tó ti dáwọ̀ tí ìrákọsílẹ̀ rẹ̀ rí nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní ó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ ìdán sí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kódà ó ní lẹ́yìn ìpàdé àpéjọpọ̀ ọ̀hún táwọn máa ṣe ní ẹgbẹ́ òṣèlú PDP yóò jáde lákọ̀tún bẹ́ẹ̀ ni ní ìlọ́po 2 3 4 5 jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ó ṣe wà tẹ́lẹ̀ kó wà jẹ́ fún méjì ó ní fún gẹ́gẹ́ bí ìṣèjọba àwarawa orílẹ̀-èdè Nàìjíríà àti láti fi ara hàn gẹ́gẹ́ bí olóṣèlú tóòtọ́ tó ní farajìn fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè àwọn ará ìlú ó ní gbogbo ẹlẹ́rìí ẹ jẹ́ kí ọjọ́ òun kò torí pé kíni gbogbo bó ṣe máa lọ lẹ́sẹẹsẹ bó ṣe máa tó sì máa bọ́ sí rọrùn gbogbo ẹ̀ pátápátá làwọn ti jókòó ṣe àpérò tó sì ṣètò sí ìlọ lórí rẹ̀ tó sì jẹ́ pé ẹnu àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí ó kò sí àrùn kan táwọn fẹ́ òbí kò ṣe pé àbájáde tó lọ́rìn lẹ́yìn àpérò ọ̀hún ìròyìn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ̀rọ sójú ìwé kẹjọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ ọ̀tọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ni ti máa bá pàdé. Ọláyẹmí Akanni o adáfàlú ànápọ̀lọ́wà ò ní ìjọba ìlú àkọ́dẹ́gbìn ìdúwà ládé ọlọ́run bá bẹ̀ọ́ ni o ìrìnàjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú wa ẹ̀dọ́sàn làámù kan bọ́sàn bá dùn kọ́ àdìgbà lójú ìwé 24 náà ni mo ṣì wà báyìí according to kádàrá The Punch tí mo gbé dání láàárọ̀ tòní o níbi tí àwọn àgbàjọ̀gbọ́n onílàákà ti bẹ̀rẹ̀ sí ń ṣàmúlò ọ̀rọ̀ Yorùbá láti fi ṣègbèlẹ́yìn ìròyìn ohun tí mo fẹ́ fètì bà wọ́n ní pé tẹ́nitẹ́ni àkísà ń ta àtàn ó ẹ̀ṣẹ̀yìn lé ní o wọ́n ní ibi onílé bá fi ọ̀nà sí báyìí kó ń lálejò gbà wọ́n tún wá sọ̀rọ̀ kan o wọ́n ní pé ewúrẹ́ ò sọ pé òun ò ṣọ̀rẹ́ àgùntàn ló ń sọ pé mọ́dà òun kò dé dúdú o kí ló fa sábàbí àwọn àṣàmọ̀ràn òun láàárọ̀ ti tòní báwo ìpínlẹ̀ Benue ni mo sáré mórílé o ní ìpínlẹ̀ Benue jẹjẹ mọ̀ wípé lánàá òde yìí ní òbítíbitì àwọn ìṣẹ̀dá alálùbáríkà ní àti àpá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ládéládé lóye bíi ni wọ́n kó ara wọn lọ́pọ̀ yanturu ní ìpínlẹ̀ Nasarawa lọ́tún lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà níjọ kódà àwọn orí adé tó jẹ́ pé wọn ò rà àǹfààní àti rìnrìn àjò ọ̀hún mọ̀ràn yan ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí orí adé ní ìpínlẹ̀ pàtàkì ní ìpínlẹ̀ Nasarawa àwọn náà tún ràn yàn lọ sí ìpínlẹ̀ Benue lára àwọn ìṣẹ̀dá alápọ̀nlé tó jẹ́ pé wọ́n gbìyànjú àti sọ pé sẹ́ ẹ̀ńlẹ́bẹ̀ wọn ó náà ní Emir àti ìlú Kẹ́fì dókítà Shehu Shindo wọ́n rán àwọn èèyàn lọ sí ìpínlẹ̀ Benue kí ni wọ́n lọ rè ṣe lọ́wọ́ o látàrí ọ̀kan pàtàkì lára àwọn ládéládé lóye lóye ní ìpínlẹ̀ Benue tó papòdà mà ní ọba ládé pàtàkì à ń sọ̀rọ̀ nípa kábíyèsí ti Ìdọ́mà paramount ruler ti ìlú Ìdọ́mà ohun tó papòdà látàrí pó papòdà yìí làwọn ènìyàn ń lọ rèé kí gómìnà Samuel Ortom kú ti aráfẹ́rakù bẹ́ẹ̀ wọ́n sì kú ìrọ́jú nítorí pé bí kábíyèsí ọ̀hún ṣe jẹ́ láwùjọ kíkí tí wọ́n lọ rèé kí wọ́n àǹfààní rẹ̀ mọ̀ ní gómìnà ti ìpínlẹ̀ Benue ìyẹn alàgbà Samuel Ortom ló ń pè wọ́n ṣàkíyèsí ó ní ẹ̀yin ènìyàn ní pàtàkì jù ẹ̀yin ẹ̀yà Fúlàní tẹ̀ wá nínú àwọn ènìyàn tó wá ẹ̀yin tó jẹ́ pé ẹ jẹ́ onílé lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ̀ sì jẹ́ Fúlàní ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ láwo
ọmọ ìyá kan náà ni gbogbo wa níwọ̀n ìgbà tí ayé bá ń jẹ́ ayé tí ilẹ̀ ń jẹ́ ilẹ̀ tí òkè ń jẹ́ òkè tí nàìjíríà ń jẹ́ nàìjíríà kò yẹ ká mọ ríra wa sáà ó yẹ ká fààyè gbára wa pẹ̀lú ìfẹ́ òun ìṣọ̀kan ni o ó ní ẹ má gbàgbé nípa òfin pé ẹ má dẹran jẹ ó ní ṣùwà níbẹ̀ dígbé ó ní pé lára àwọn àǹfààní tí òfin ọ̀hún ní òun náà ni pé kí wọn ò ní máa rí ẹran wọn jí kó wọn ò ní máa rí ẹran wọn jí gbé ìdáná ọ̀ràn ò ní máa dá wọn lọ́nà wa ń jẹ́ kó di mọ̀ pé tó gbogbo ẹ̀yin ẹ̀yà fúlàní o tẹ́ ẹ wà ní ìpínlẹ̀ benue etí yín mélòó àwọn èèyàn ń dáhùn pé méjì ní gómìnà wa ó ní ìkílẹ̀ fi ń gbọ́ wọ́n ní ọ̀rọ̀ mọ̀ ní ọ̀rọ̀ tí ekún gbọ́ títí rẹ̀ díjó ní àwọn ò fẹ́ gbọ́ àgbọ́yé ńlá àwọn fẹ́ gbọ́ o gómìnà ní ó yá ìfarabalẹ̀ tẹ́tí bẹ̀lẹ̀ ń jẹ́ ó ní pé ṣe é rí ẹ má jẹ́ kí wọ́n kéèrí igi obì mọ́ yín la fúlàní lọ́tún fúlàní lósì bàbá ní tanra wa jẹ gbàgbós lọ́tún àti lósì bójú ọ̀hún ò bá fọ́ ràbàràbà mọ́ bá o orúkọ ńlá bá wọn lọ rèé bẹ́ẹ̀ bá sì ti yá pé àrò àti ọ̀dọ̀fin inú yín kẹ́yà tètè bára yín sọ̀rọ̀ níbi tẹ́ ẹ ti gbọ́ ẹ mọ́ fi àyè àjòjì gbòdògbò tí ṣe fúlàní bíi tiyín nílé àjèjì wá darapọ̀ mọ́ yín bà yín láyé jẹ́ níbi tẹ́ ẹ wà tẹ́ lúgọ sí tètò ara jẹ́ yín ti ń dá yìí tá a bá ní ká wo àjọṣepọ̀ yín pẹ̀lú àwọn ènìyàn ẹ̀yà tó kù lórílẹ̀‐èdè nàìjíríà ní ẹ̀wọ̀n bíi gbogbo tẹ́ ẹ lúgọ sí ó mọ̀ tí ń lọ́jọ́ lórí kí ló wá dé náà tẹ́ ẹ fẹ́ fi ẹ̀dọ̀ lórí òróǹro kí ló dé tẹ́ ẹ fẹ́ fira yín lọ́kàn balẹ̀ tẹ́ ẹ kàn fẹ́ mọ́ gba súná bú ẹ má fi àyè gba àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ ẹ̀yà tiyín ṣùgbọ́n tó jẹ́ pé ilẹ̀ òkèèrè ni wọ́n ti wá ẹ̀yin tẹ́ ẹ wà lórílẹ̀‐èdè nàìjíríà tí ẹnu yín kára yín tẹ́ ẹ lè bára yín sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ òun ni kẹrọra máa ń ṣètò ọrọ̀ ayé jẹ́ yín lọ jẹ́jẹ́ o kẹ́ ẹ yé ṣíra yín nípò padà ṣáṣàṣá àwọn àjòjì gòdògbò tí ń gbàbọ̀dé fún yín wọ́n ń bà yín lórúkọ jẹ́ ẹ̀ sì fura torí náà ńkọ́ ẹ bára yín sọ̀rọ̀ o ọ̀rọ̀ pé àdáran jẹ̀ tá a sọ pé àfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ wà kẹ́ẹ̀sì máa ṣètò ọrọ̀ ajé yín lọ ní àwọn apá ibi tí ààlà ilẹ̀ ti gbé jẹ́ tiyín tí wọ́n fún yín ní o ẹ má kọjá ayé yín ẹ jẹ́ kí ìfẹ́ yóò jọba kálàáfíà ó sì yá dúró nípínlẹ̀ Benue ó sọ ọ̀rọ̀ tó jẹ́ wípé àgbọ̀rònú ọ̀rọ̀ tí múni dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rọ̀ ń bá wọn láyé ó bá wọn láàyè tó lè tán yé wọn ṣe ni o ojú ìwé ìkẹrìnlélógún ìwé ìròyìn The Punch tó wà níwájú mi láàárọ̀ tòní ni ìròyìn ọ̀hún wà. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ adúpẹ́ lágbára Ọlọ́run tó ńlá kò ní bọ́ wa. àmín lọ́lá Ọlọ́run. bákan náà adúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ ìkànnì yìí. kọ́ni tó ń gbà á. bákan náà adúpẹ́ lọ́wọ́ gíwá lè ṣe yìí. aláṣẹ àtolùdarí tó ń gbá FM ní the celebrant. MC Bámidélé Peters Bámidélé MC Bámidélé Akínbólú. títí wá dìgbà tá a máa lọ rẹ̀ fún àtìpàdé Ọláyẹmí Akanni lórúkọ mi. Olakitan Adegoke lórúkọ tèmi o ẹ ṣé tẹ̀ tẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣé tẹ̀ tẹ́tí sí wa ní tùǹgbà o. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o.